a fẹ́ lọ síbi tí iyì mímọ́ ti bẹ̀rẹ̀. àwọn tí ò jẹ́ kí ẹ ò jẹ́ mọ̀ sàábé kan ó ní amamani rasul wasa dalahu. anabi wémi láwà ní ó wá jùlẹ̀ yàtọ̀ sí wọn tó wé láwà ní mọ́ tí ẹ bá ṣọlá ń ta wá ṣe kò sígbà tí mi kì í wé láwà ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ kan wá ń dáhùn wákàkí ń sìn wọn á ní bàbá alámú onígun ẹ mọ́ sùn lọ́rùn kí ló dé rẹ́ka ọmọ lánàá sùn bàbá alágbáàjì ẹ mọ́ sùn lọ́rùn kí ló dé ẹ mọ́ tó fi parí ẹ̀ ni ó nítorí pé àwọn èèyàn òwe láwà ní mọ́ ò bàbá lámúnigun ẹ mọ́ sùn lọ́rùn. mọ́bọ̀ àwọn tí wọ́n ń jẹ́ kíṣẹ́ yóò máa lọ bàbá wa àgbà báyé tí máa tànà àwọn náà nù wọ́n mọ̀ dùn lọ́wọ́lọ́wọ́ pé haza khalifati tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ pe khalifatullahi jazallahu sayakan ìṣẹ́jú márùn khalifatu Bayetimo jazallahu sayakan imamatu tolahe imamatu malike lọ́kù imamatu fili madina ti ma ẹja lọ àṣírí làṣírí ó máa jẹ ẹ jáde ká lọ pàdé bàbá ẹ jáde ká lọ pàdé bàbá ayé ti mọ aláwà sálà ẹ jáde ká lọ pàdé bàbá mọ aláwà sálà ẹ jáde ká lọ pàdé bàbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام. أعوذ بالله القوي من الشيطان القوي بسم الله سي رحمتي ورحمتي بسم الله سي الملك والملكوت بسم الله خير الأسماء وعلى الله توكلت وإليه أنيب الحمد لله مسير الآك ومبديه ومنجز الواد ومفيه ومريك الشجر ومربيه ومسمع القلب ومكسيه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى شريف والمشروف وبشر بالجنة دانية الكتوف صلى الله عليه وعلى آله شمل الأنوف موصوفة في صلوات من الجماعات الصفوف. Ọlọ́run o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo olóríire tí ń bá ń bẹ mí kó sọ pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé àṣì ẹ̀san kì í gbé ọlọ́ni inna haza kana lakum jasahan wa kana sayukum mashkura àkọlé ọ̀rọ̀ mi nìyẹn o àmọ́ kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà níjókòó bẹ́ẹ̀ látọ̀rí bàbá wa àgbà adẹ́nẹ́kàn ọlọ́run jẹ́ àrí yín pé àbá ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun fún wa ó ń bọ̀ bẹ́ẹ̀ tó fi dórí gbogbo àwọn àgbàlagbà níbẹ̀ yẹn ó fi dórí bàbá wa ọba ẹ ṣe ṣéèwù bàbá wa wàkílù muslim mo kí ẹ̀yin náà dáadáa ọlọ́run jẹ́ rẹ́mi gígùn fi lo àyè yẹn pẹ́pẹ́pẹ́ bàbá wa Musa inú rídọ̀ mo kí ẹ̀yin náà gbogbo tí ń bá ti ń jẹ́ Ìlọrin àfa wa ni wọ́n ọlọ́run dákun jọ̀ọ́ járí yín pẹ́ sà ọlọ́run járí yín pẹ́
jẹ́kẹ́ mi yín ogun gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ wá lórí òkè mẹ́rin ni mo kí èrè àsálátù mo kí àwọn bàbá wa láti Ọ̀yọ́ mo kí bàbá wa Kébé mo kí gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run tẹ̀ wá bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin bàbá wa tí wọ́n rán wá látẹ̀gbá ìṣẹ́jú kan ni mo fi kí gbogbo wọn mo kí bàbá wa Nasiri. Sabikuna minar rijali. Lamatale Haruna. Lamatale Haruna hala jitihadi. Lamatale Haruna hala jitihadi. Tọ́ba ń sọ pé bóyá àfa kan jáde ó bọ́ síta láàrin àwọn ẹgbẹ́ kò sẹ́ni tó fẹ́ bá ń tajà yín tẹ̀ wá ń bíbá yín náà lọ. Wàláwùlá. Mo kí àfa wa Al-Fulani. Sabikuna minar rijali. Bọ́bá làáfà kan jókòó ńlé tó ń rí inú ilé yẹn lò táwọn èèyàn ń gbóhùn ẹ̀ ń ta kò sẹ́ni tó jókòó tí inú ilé yẹ̀yìn náà lọ. Mo darí gbogbo kíkí tí mo fi kí àwọn àfa lọ́sọ̀rọ̀ bàbá àgbà nípa Mùrin. Ẹ pariwo ṣéèwù. Bàbá àgbà nípa Mùrin àgbà Ọlọ́run dákunjọ má bà nǹkan bàbá nípa Mùrin jẹ́ o. Àmín. Nínú nǹkan bàbá àgbà nípa Mùrin náà làwa jókòó tì yìí. Tajallati bihi rushidi Wa asrati bikum yadi. La fuka wala shallati yadaka. Wa fada bihi simudi wa haurati bihi Sandi. Orin bàbá àgbà nípa Mùrin náà ni. Ọlọ́run dákunjọ Sheikh Ahmad Al-Labibu Al-Ipamurin Abdulsalami Amsa gbogbo ẹni tó bá mọ lílá fi láàrin ìṣẹ́jú kan nínú ìṣẹ́jú márùn tí mo fẹ́ lò ẹ̀ bá ń ṣe Ọlọ́run má kánjú pa bàbá àgbà nípa Mùrin fún wa ẹ bá mi ṣe lílá fi kan fún bàbá àgbà nípa Mùrin Bismillahirrahmanirrahim. Mo wá kí ẹ̀sùn àwọn ẹni Ọlọ́run bàbá wa Sheikh Al-Balagul Mubeen. Radiyallahu ta'ala anhu. Ẹ̀sùn àwọn ẹni Ọlọ́run bàbá tó bí wọn wa huwa minas solihin àáfàá tó kọ́ wọn tí wọ́n jẹ́ bàbá àgbà nípa Mùrin wa huwa minas solihin. Mo kí bàbá wa àlífà Ajágbe àlífà tí ń bun àlífà ẹgbẹ́ ẹ̀ ní nǹkan jẹ mo lọ ṣe wáàsí lájà bàbá àlífà tẹ̀ ń wo ìwọ́n fún mi ní odidi ilẹ̀. Wàláì. Bàbá wa àlífà yìí tọ́wọ́ àwájú yẹn. bẹ́ẹ̀ ni bàbá àlífà Ajágbe yìí nǹkan pamọ́ o kò sígbà tí ẹ bá ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ kó tó di nǹkan nínú ayé o àwọn eléyìí wọ́n ti ní nǹkan. Wàláì summa billahi. Kéèyàn ná ilẹ̀ plọ́ọ̀tì kan fún afẹ́ ẹgbẹ́ ẹ̀ lájà ẹ̀rí kó ti kọjá bẹ́ẹ̀. Bàbá àlífà Ajágbe ẹ̀mí yá gùn Àmín. Ọlọ́run ní ba nǹkan yín jẹ́ bí ẹ bá ṣe é lóore yá máa jẹ́ kára yé gbọ́. Bàbá wa àgbà nípa Mùrin wa huwa minas solihin. Bàbá wa àgbà Alilullah Mustapha wa huwa minas solihin. Ìgbà tọ́lọ́run wá ń ṣe bó ti ń ṣe yìí ó wá mú mi pé àfa wa Al-Balagul Mubeen mo pè wọ́n ní ujata solihin. Ayakumullah. Wa huwa ujatu solihina sammaytuhu ujata solihina wa huwa ujatu solihin. Tọ́lọ́run bá ń sọ yí pé tá a bá ṣe dáadáa òun fún wa lẹ́san bọ́lọ́run ò bá máa yọ ẹ̀san yẹn káwọn èèyàn máa rápẹrẹ rẹ̀ láyé yìí dáadáa ò ní wọn àwọn èèyàn ṣe. Allahu Akbar. Ọmọ ẹ̀san òun ni bàbá tó jókòó yìí bẹ́sàn bá dẹ̀ máa dé ó máa júṣẹ́ lọ. Bàbá wa Al-Balagul yìí Olúwa fi bàbá yìí ṣe àpẹẹrẹ fún gbogbo ayé wípé bó o bá ti ṣe eré kò ní í gbé o ó lè pẹ́ o àmọ́ kò ní í gbé. Mọ́líkù ọmọ dínárì Ṣàbíyù ni ó wọlé lọ bá Mọ́líkù ọmọ dínárì fi mọ̀rọ́dì aláti máa ta alẹ́ a. Àárẹ̀ tí Mọ́líkù ọmọ dínárì ṣe gbẹ̀yìn tó fi kúrò láyé nígbà tí Ṣàbí wá dọ́dọ̀ ẹ̀. Ó wá ń bi bàbá yẹn léèrè níbi tó dùbúlẹ̀ sí pé kayfa wajadtuka
ya ibn dinari bàbá báwo làlàáfíà yín ti rí nísìn bàbá yẹn wá ń sọ fún mi pé ó ní kúntù kàmọ́ kọ́ làlàbí dùbúnú ràbíyàtà ó ní ọlọ́rọ̀ òun ti dàbí ọ̀rọ̀ tí làbídù ọmọ ràbíyàtà sọ ó ní kí ni làbídù ọmọ ràbíyàtà sọ ó ní nígbà tí làbídù ọmọ ràbíyàtà ó di 70 years ó ní ká ní pàkọ́jà wàstù tí sí iná ìjàtàn nígbà tó di ọmọ 77 ó ní orin tí làbídù kọ nígbà tó di ọmọ 100 ó ní orin. àfa wa Musa Al-Balagul Mubeen ẹ lójú bẹ́ẹ̀ lọ. àmín. gbogbo olóríire tó wà ń bẹ kó bá mi ṣe àmín náà. àmín. gbogbo ẹni tó bá fẹ́ kí tòun náà ó dáa bí eléyìí kó bá mi ṣe àmín náà. àmín. bẹ́ẹ̀ yẹn bá rí nǹkan tó dáa yìí máa sàmì síbẹ̀ ni. Allahu Akbar. níjọ́ tí bàbá àgbà Bayetimo lọ gbogbo ayé gbà pé orí pa yẹn ti parẹ́ nìyẹn. àmọ́ nígbà tó Ọlọ́run wá ń ṣe tó ń ṣe nílé bàbá àgbà Bayetimo yìí ni wọ́n fi mọ̀ pé àṣé ẹ̀san kì í ṣe kí ni o ẹ̀san kì í gbé ẹ̀san kì í kú. bàbá wa Al-Balagul pẹ̀lú ògùn Ọlọ́run yóò wọlé gbogbo àwọn ẹni Ọlọ́run tó wà níbẹ̀ yẹn ẹ lò 130 láyé. àmín. àwọn èèyàn kì í jẹ́wọ́ òdodo ni. níjọ́ tí bàbá wa àgbà Alilulai Al-Mustafa nígbà tí wọ́n wà láyé gbogbo ẹni tó fẹ́ gòkè láyé tọ́lọ̀ ń gbé gba orí pasẹ̀ bàbá yìí kọjá ni wọ́n rókè gùn kò já wọn bọ́. Allahu Akbar. kò já wọn bọ́. ló fi jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹni Ọlọ́run tẹ́ ẹ bá rò pé àwọn sọnù wọn kì í sọnù o wọ́n máa ń ṣìnà ni o nínú ìṣìnà náà ni wọ́n tún ti bọ́ sọ́nà torí ẹ̀san wọn kì í gbé. nínú àwọn tá a gbọ́ ìyá kan àgbàlagbà ni ó ti dàgbà gan ó kọ́lé fún odidi 30 ọdún ilé yẹn ò dẹ̀ ṣe é kọ́ fún ó wá pàdé bàbá wa Alilulai ó ní bàbá ó ní nǹkan kan ló ń jẹun yàtọ̀ òun sunkún lé lórí ó lóun ti bí àwọn ọmọ tó pọ̀ gan àsìkò tó yẹ kóun ó ṣẹ̀ṣẹ̀ máa wá jẹun ọmọ làwọn ọmọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá ayé láti rí òkè mú tọ́ bá wá dé kò sí àyè ibi tí wọ́n lè máa dé wá bá òun tó ń fi mọ̀ pé ibi báyìí ni ìyá wa ṣe kí ni o ló kọ́lé sí tí wọ́n fi máa pè nílé ìyá àwọn òun dẹ̀ ti ń kọ́lé fún odidi 30 ọdún tóun ò rí lé yẹn parí ṣóun wàá fàyè lẹ̀ tí òun ò ní nílé táwọn ọmọ òun máa tọ́ka sí pé ilé ìyá àwọn rèé bí wọ́n bá lọ káàkiri ayé tí wọ́n máa dé síbẹ̀ ẹnikẹ́ni tí ò bá ti nílé lórí àṣírí ẹ̀ òbò wọ́n ní bàbá sọ pé ó ti kọ́lé bàbá yẹn sọ pé ó ti kọ́lé ó dẹ̀ kọ́ ilé fún ìyá yẹn ó dẹ̀ parí ẹ̀ ó kọ́kọ́ rí lọ́wọ́ wọ́n ló wá sọ pé ìjọ́kíjọ́ tó o bá ti sọ fún ará ayé pé èmi ni mo kọ́lé fún ẹ láti fi bò ẹ́ láṣìírí níjọ́ náà àṣírí ẹ̀ ó tú. Allahu Akbar. níjọ́ tí wọ́n ń kọ́lé yẹn kí ni wọ́n kọ́ fáwọn ọmọ wọn jọ náà. Allahu Akbar. nígbà tí bàbá wa Mustapha Alilulai nígbà tí wọ́n wà láyé níjẹ̀bú yìí bí kéwù ti pọ̀ tó ń jọ náà tán bá ti mú ọmọ kan lọ sí Mọ́rkàsì lágége ilé kéwù Alilu Ìjẹ̀bú Òde náà máa mú lọ. Olúwa ló mọ iye ẹni tí bàbá yín kọ́ ń kéwù láyé tí wọn ò lè pè yín láàfáà wọn. Allahu Akbar. bàbá wa Alilulai Mustapha Ọlọ́run ló mọ iye ẹni tí wọ́n kọ́ ní kéwù láyé bí ọmọ Mọ́rkàsì ti pọ̀ tó náà bẹ́ẹ̀ làwọn ọmọ kéwù wọn pọ̀. mo sọ fún Sheikh Al-Balagul pé tẹ́ bá wá Ṣàgámù máa fáwọn èèyàn kan hàn pé ọmọ kéwù bàbá yín lélẹ̀ ilé kéwù yín ló ti jáde ọmọ kéwù bàbá yín lélẹ̀ ọmọ kéwù bàbá yín lélẹ̀. Allahu Akbar. tí àbáwá rẹ ní ṣe ànàkùnmù láì fún ni bọ́lọ̀ ń bá wa kó o gbọ́ ànàkùnmù lẹ́mọ̀ àná bí adámọ̀pọ̀ tó bá papọ̀ tó bá dà sórí ẹnìkan ẹ dákun ṣó burú Ọlọ́run kì í sì forí wọ̀nyàn wò gbogbo ẹ̀tọ́ téèyàn ní lọ́dọ̀ ọmọ adámọ̀ lọ́lọ́run ó gbà fún. Allahu Akbar. ẹ̀san lélẹ́yìí o ìyẹn ní Làbídù ọmọ Ràbíà ọmọbìnrin méjì péré ló bí àwọn méjèèjì wá jókòó sí gbèrí bàbá wọn níjọ́ tí bàbá wọn ó kú Làbídù wá ń sọ wípé tàmọ́nà bùnà táyà àyà ìṣàbùhùmọ́ wà á lé àná ilá mìíràn bí àti àwọn ọmọ ọ̀dọ́ torí pé kúlù mọ́ ńlá yá sàrífù yusrafu fìlẹ̀ abúyàtì. tàmọ́nà bùnà táyà yà ìṣàbùhùmọ́ wà á lé àná ilá mìíràn bí àtà àwọn mìíràn bí àti.
ó ní búnà táyà àwọn ọmọ mi méjèèjì yìí yìí tó wà lẹ́mìí wọn ni pé àyà yìí ṣe àbùkù mọ̀ bẹ́ẹ̀ bá wo bí kéwù ti làmìlaka tó láyé nísìn àti àwọn tí wọ́n gbé kéwù ga látijọ́ tí orúkọ wọn ò parẹ́ èyí tí ó máa ń gbogbo ọmọ àlílì ni pé kí bàbá àwọn wà láyé lẹ́ni bí n ti ń hun àwa náà pé ká ní bàbá àgbà Bayetimo wà láyé báwo ni ò bá ti rí bẹ́ẹ̀ bá tún gbogbo àwọn àfa wa tí wọ́n jẹ́ àlílì níbi tí wọ́n jókòó sí bẹ̀ hùn ẹ̀mí wọn ni pé kí bàbá wa sì wà láyé. ọ̀rọ̀ yìí máa sojú wọn. tamanna bunata ya. tamanna bunata ya. an yahisha. yahisha buma. ó wá ní wàhálì àná ìlà. wàhálì àná ìlà. mi rọ̀bì àti haomadar. ó ní ta ni kí n fi tèmi jọ kí n lo 130 years láyé kí n má tó tí ì kú ṣé gbogbo àwọn baba ńlá mi tí wọ́n jẹ́ bànú mùdọ́rì àbí àwọn ràbíyà sáwọn ni wọn ò kú ni ẹ má bẹ̀rù ẹ̀yin ọmọ mi. fàhíníàna yàwó máa. bẹ́ẹ̀ni. yàmú tàhábùkù máa. ó ní gbogbo ẹ̀yin ọmọ mi ní àná yàwó mọ́ àyàmú tàhábùkù mọ́. ṣe sùúrù àfà má dà kéwònù ilé kéwù níbi tá a wà yìí. ní àná yàwó mọ́ àyàmú tàhábùkù mọ́ ó ní tó bá di ọjọ́ tí Ọlọ́run bá kádàrá pé kò wọ́n fẹ́ jáde láyé láta àmìṣà wájíà wà láta lùkàṣà alifutàsíníyà láta àmìṣà wájíà wà láta lùkàṣà. ó ní gbogbo ẹ̀yẹ́ mọ́ mi ẹ má rojú ẹ má bànújẹ́ ẹ má fàrùn orí yín ẹ má dara yín láàmú kankan àsìkò mi ló tó. ó ní ntí kẹ́ ẹ máa sọ fún gbogbo ará ayé ni pé wà á kú lá wà mọ́rìhù lẹ́sìn. wà mọ́rìhù ládì. lásọ̀díkà hó. àdọ́hù wàlà ánàlẹ́ khalila wàlà gàdà. ó ní ẹ̀yin ẹ máa sọ fún gbogbo ayé tí wọ́n bá bí léèrè pé ẹ̀yin òkè ni bàbá yín ló kú yíra mọ́lẹ̀ bàbá yín ló kú ó ní kí làwọn fẹ́ máa sunkún sí ẹni tí bàbá rẹ̀ bá kú tó bá fún orúkọ tí ò dálẹ̀ ní máa ké tí máa sunkún pé báwo làwọn fẹ́ tún orúkọ yìí ṣe lẹ́yìn ikú bàbá wọn. bàbá tó kú yìí ó wà lẹ́mọ́rin wò lẹ́sí lásọ̀díkàwù láàdọ́wùsọ̀díkàwù. bàbá tó kú yìí kò fojú ẹnikẹ́ni gbolẹ̀ débi pé nígbà tó bá lọ tó ara yóò fojú àwọn gbolẹ̀. wàlá hánàlẹ̀ hàlílà wàlá gàdà. bàbá àwọn tó kú ẹ máa sọ fún gbogbo ara yìí pé lá hánàlẹ̀ hàlílà kò bá nǹkan ní nǹkan jẹ́ rí wàlá gàdà kì í sì ṣe jàmbá fẹ́nikẹ́ni. bàbá kan nígbà tí bàbá yìí wà ní Cairo bàbá wa Halil wọ́n ní táwọn yẹn bá fẹ́ sanwó skul tó bá rówó ní Cairo bàbá wa Halil wọ́n ní àwọn ọmọ kí wọ́n máa sọ fún wa pé bàbá kan ò tí ì dé kárí bàbá yìí ti dé ni ọkọ̀ àwọn balẹ̀ àwọn àtẹ̀sánwó kíláàsì tàti kò yìí kò ní àwọn ò ní fail. wọ́n ní bàbá yìí wà nínú ẹni tí yóò wà nínú ilé kan òun kálukú máa wọlé lọ́ba mo fẹ́ sanwó skul ni mo fẹ́ ṣe kíní gan ni ẹ̀wùjọ́ tí wọ́n ná owó ní Nàìjíríà wọ́n tún ná fáwọn ọmọ ọlọ́mọ ní Cairo níbi tó wà lọ́wọ́. ẹnìkan ló wá wọlé jọ́nà tó sọ pé bàbá ẹ̀yin ni wọ́n wí. wọ́n mọ bàbá yìí Nàìjíríà bí ti ná Nàìjíríà náà rè bọ́lọ̀ bá wá kó gbogbo owó gbogbo àsìkò tí bàbá yẹn ti ná lórí àwọn ọmọ ọlọ́mọ tó bá kó fọ́mọ rẹ̀ padà ẹ dákun sábúrú wà mẹ́. ìlànà olùsùn masùn sálámì. ẹ tí ì ní gbọ̀ngàn o. àlékùmá wàlá yabuki haula kẹ́mìlá fàkọ̀dé tàlẹ́. èyí tí mo bẹ́ lọ́run ní pé gbogbo tí máa jẹ́ kẹ́mi èèyàn kúrú Ọlọ́run ò ní jẹ́ wọnú ayé yín. àmín. ṣé gbogbo wa la mọ̀ tó ń pè ní tọ́líbà kátù. ayakum. gbogbo àná la mọ̀ tó ń pè ní dámú àzátù. ayakum Allah. bàbá wa Násírì inú ẹ̀ ni wọ́n ń gbé inú ẹ̀ ni wọ́n ń sùn sí. bàbá wa Imam Offa dé ọ̀gá mi. wàdámù àzákàlá wàdámù àzákàlá. kó wá di orin ayakum. nítorí pé bàbá Imam Offa ti dé ẹ máa sọ pé tọ́líbà káàtù fàlíbàlágù tọ́líbà káàtù fàlíbàlágù. ẹ jọ yín onílù díẹ̀ tọ́líbà káàtù fàlíbàlágù. tọ́líbà káàtù fàlíbàlágù. ẹ bá nawọ́ síbẹ̀ yẹn ẹ bá mi nawọ́ síbẹ̀ yẹn ẹ jọ gbogbo alásàlátù ẹ bá nawọ́ síbẹ̀. tọ́lọ̀ ń bá ní kí ẹ̀sùn àwọn tó bí wọ́n dé
tó o bá tún rí ẹ̀sùn àwọn ẹnìkan àfi kó o dunnú sí kí tiẹ̀ náà lè pẹ́ èyí táwa torí ẹ̀ débí nìyẹn. Shehu Musa tọ́líbàkàtù fàlíbàlágùn. tọ́líbàkàtù fàlíbàlágùn. Dàmú àṣàtù fògo àgbáyé. Dàmú àṣàtù fògo àgbáyé. Ẹ bá wa palẹ̀ mọ́, ẹ bá wa gbẹ́lẹ̀. Ẹ bá wa palẹ̀ mọ́, ẹ bá wa gbẹ́lẹ̀. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Ẹ bá wa palẹ̀ mọ́ o, ẹ bá wa gbẹ́lẹ̀. Kò má ní jẹ́ tọmọ. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Bẹ́ẹ̀ ṣe ń nàka yẹn ẹ máa mi sọ́tún, ẹ máa mi sósì, ẹ máa mi sọ́tún. Gbogbo ẹni tínú ẹ̀ bá ń dùn sóore olóore tí ẹ̀ náà ti dé tán. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Dàmú àṣàtù fògo àgbáyé. Dàmú àṣàtù fògo àgbáyé. Ẹ bá wa palẹ̀ mọ́, ẹ bá wa gbẹ́lẹ̀ o. Ẹ bá wa palẹ̀ mọ́, ẹ bá wa gbẹ́lẹ̀ o. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Ẹ ṣe ẹkú náwó. Dàmú àṣàtù fògo àgbáyé. Dàmú àṣàtù fògo àgbáyé. Ẹ bá wa palẹ̀ mọ́ o, ẹ bá wa gbẹ́lẹ̀ o. Ẹ bá wa palẹ̀ mọ́, ẹ bá wa gbẹ́lẹ̀. Kó má ní jẹ́ tọmọ àlìlólà. Kó má ní jẹ́ tọmọ àlìlólà. Ó dáná bàbá yìí mọ́ mú Ọ̀fà mọ́ríyàbá. Bàlá wàsálà mọ́ríyàbá. Bàbá yìí mọ́ mú Ọ̀fà mọ́ríyàbá. Bàlá wàsálà mọ́ríyàbá. Ọmọ báyé tí mọ̀ lóògì bàbá. Bàlá wàsálà mọ́ríyàbá. Bàbá yìí mọ́ mú Ọ̀fà kẹ́mi ogun sí o. Bàlá wàsálà mọ́ríyàbá. Torí gbogbo ayé lẹ̀ ń lora yín fún. Bàlá wàsálà mọ́ríyàbá. Má gba bàbá yìí mọ́ mú mọ́ wá lọ́wọ́ o. Bàlá wàsálà mọ́ríyàbá. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Tọ́líbàkàtù fàlíbàlágùn. Dàmú àṣàtù fògo àgbáyé. Dàmú àṣàtù fògo àgbáyé. Ẹ bá wa palẹ̀ mọ́ o, ẹ bá wa gbẹ́lẹ̀ o. Ẹ bá wa palẹ̀ mọ́, ẹ bá wa gbẹ́lẹ̀. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Kò má ní jẹ́ tọmọ àlìlólà. Khalifa tó bá tẹ̀lẹ̀. Khalifa tí ó mọlẹ́rọ́ ni wọ́n yan wàzírù fún. Ọba Khalifa ní Fatiha. Tí ọba dá nǹkan mọ̀, Khalifa ilé ìjìnà. Bàbá Bayetimo ọlọ́wọ̀n níjọ́ bàjẹ́. Wọ́n láwọn ẹni ọlọ́run. Mo like combination yín. Combination yẹn wà wá. Ahlan bi fadilatil imam al